Sunday Igboho máa báṣẹ́ rẹ lọ, iṣẹ́ rẹ máa tẹ́ wa lọ́rùn. Igboho máa báṣẹ́ rẹ lọ, Sunday Igboho máa báṣẹ́ rẹ lọ, Sunday Igboho máa báṣẹ́ rẹ lọ, iṣẹ́ rẹ máa tẹ́ wa lọ́rùn. Igboho máa báṣẹ́ rẹ lọ. Mo ti ṣàlàyé kíní kan fún wa. Ṣé a rí níbi pé ká máa dìtẹ̀ ẹnìkan, ká máa gbógun ti ẹnìkan, yóò máa jọ máa pa gbogbo wa lára nílẹ̀ Yorùbá ni. Sunday Igboho, Ọlọ́run ti tò sípò tó wà, ẹ̀dá kan ò lè gbé ṣubú. Ṣé bẹ́ẹ̀ yìí náà rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, wọ́n lọ sí ààfin Onírìṣà, wọ́n fún wọn lóyún some amount of 100 million naira. Wọ́n sì gbé mọ́tò Hilux kan fún wọn. 100 million tí wọ́n sọ pé máa fún wọn, wọ́n fún wọn ní 10 million bẹ́ẹ̀. Wọ́n láwọn máa san owó díẹ̀díẹ̀, láwọn máa ṣe díẹ̀díẹ̀ tí ó fi pé 100 million. Ẹ wá gbọ́, ṣé rí pọ́lọ́run ti ń gbà fún Igboho? Agbára tí òfin ní gbà fún Igboho mọ́, èṣù ọ̀tá, ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ jẹ́ ìkà, Ọlọ́run lè jẹ́ kí ó ṣẹlẹ̀. Ṣé a rí tá bá sọ̀rọ̀ nípa Igboho, Sunday Igboho, máa sọ̀rọ̀ nípa Mọdákẹ́kẹ́. Tá bá sọ̀rọ̀ nípa olóyè Sunday Igboho, máa lọ sí ìlú Mọdákẹ́kẹ́. Tá bá sọ̀rọ̀ nípa Igboho, máa dárúkọ àwọn èèyàn díẹ̀ nílùú Mọdákẹ́kẹ́ tó jẹ́ wípé wọ́n jọ ṣe dáadáa nígbà tí Igboho wà nílùú Mọdákẹ́kẹ́. Tí ẹnìkan bá wá ń jáde tí bá ní Sunday Igboho ṣe báyìí, Sunday Igboho ọ̀dá, Sunday Igboho ṣe kinní kan, mo ti jáde fún ẹni yẹn, mo ti sọ láìmọye ìgbà báyìí pé mo fẹ́ kẹ́ni yẹn náà tiẹ̀ jáde kó proof ara ẹ̀ wípé òun mọ olóyè Sunday Igboho rí nílùú Mọdákẹ́kẹ́, because ẹni yẹn gbà tí wọ́n sọ̀rọ̀ ó dárúkọ Alágbàgún. Alágbàgún rẹ̀ nílùú Mọdákẹ́kẹ́, street lálágbàgún, kì í ṣagboolé. Ẹ bá lòun wá láti Alágbàgún nílùú Mọdákẹ́kẹ́, ẹ béèrè pé ọmọ agboolé wo ni, torí ẹ̀ ni mo sọ pé mi ò ní dárúkọ agboolé kankan lálágbàgún, because mo kí ẹ̀yin bàbá mi tẹ́ wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà, mo kí ẹ̀yin èèyàn mi tẹ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ̀yin olólùfẹ́ Sunday Igboho, olólùfẹ́ Sunday Májàsọ́lá Igboho sà, olólùfẹ́ Májàsọ́lá Igboho owó baba dámi ò sà, ẹ̀yin dà, gbogbo wa lájọ ṣe, pàápàá jùlọ olóyè Sunday Igboho ó jẹ́ nìkan tó jẹ́ wípé tí wọ́n bá gbọ́ ariwo wọn wípé wọ́n ń bọ̀ nílùú kan, mo mọ̀ wípé ọ̀tá tó bá wà nílùú yẹn ó fi ìlú yẹn lẹ̀ ni, tó ṣú ọ ni. Tí Sunday Igboho bá sọ, tán bá kàn lè sọ wípé bóyá wọ́n kàn gbọ́, bóyá wọ́n sọ pé olóyè Sunday Igboho ń bọ̀ ní area ìlú kan ní Kwara State, torí tẹ́ bá wo area àbẹ̀kan ní Kwara State, pàápàá jùlọ tẹ́ bá lọ sí ọ̀nà Kogi State, ẹ máa kan àwọn bàbá ló mọ̀ kíní kan, àwọn ìlú yẹn ìlú kéréje ni wọ́n. Àwọn yẹn, àwọn bandits wọ́n máa wọ ìlú yẹn, wọ́n máa wo àwọn ìlú yẹn ṣeré ni. Now ṣùgbọ́n kọ́lọ̀ wá ràn wá lọ́wọ́, ibi tọ́lọ̀ ran ọmọ Yorùbá dé lọ́wọ́ tá a wà yìí, tí irú wọn bá gbọ́ wípé Sunday Igboho ń bọ̀ yẹn, àwọn bandits ó ń bọ̀ nílùú kan tó sì jẹ́ pé àwọn bandits wọ́n ti bò báàgì ibẹ̀, wọ́n ti wà ń bẹ̀, tán bá gbọ́ pé Sunday Igboho ń bọ̀, wàláhì àwọn á fi ìlú yẹn lẹ̀ ni. Kò sí, ṣé irú èèyàn bẹ́ẹ̀ làwọn ọmọ Yorùbá tó fẹ́ máa sọ wípé ká tó fẹ́ máa gbógun tì, ká máa sọ nǹkan tí ò dáa nípa ẹ̀. Ẹ̀yin tẹ́ wà ní diaspora, àdúrà lẹ́mọ̀ gba o fólóyè Sunday Igboho, kọ́lọ́run bá fún lórí ọ̀fẹ́ àti agbára láti gbé májẹ̀mú ilẹ̀ Yorùbá dé Akẹ̀sán tí ń ṣe báàlì ọ̀rọ̀. Mo ti sọ, mi ò ní yé máa sọ, ní Mọdákẹ́kẹ́ àkọ̀ráyè, tí n bá ní kí n mẹ́nu lé ìtàn máa pọ̀. Ṣé rí ìtàn olóyè Sunday Igboho lè tán nílùú wa láíláí. Ìtàn olóyè Sunday Igboho lè tán nílùú Mọdákẹ́kẹ́ láíláí, torí wọ́n ń ṣe dáadáa. Ẹni tó bá ń ṣe dáadáa, ẹ jẹ́ ká fún ní kudos. Nígbà tó olóyè Sunday Igboho wà nílùú Mọdákẹ́kẹ́, wọ́n ṣe dáadáa. Nígbà tí wọ́n kúrò nílùú Mọdákẹ́kẹ́, wọ́n ṣe dáadáa. Bí ọ̀rọ̀ bàbá mi kan bàbá Ọláàdúà ní kí Igboho tó wọ Mọdákẹ́kẹ́ ó ti gbọ́n, nígbà tó tún kúrò Mọdákẹ́kẹ́ ó tún gbọ́n, nígbà tó tún dé Mọdákẹ́kẹ́ ó tún gbọ́n sí i. Tábà ń tẹ̀ ń sọ̀rọ̀ nígbà tí ẹnìkan jáde tó ní Sunday Igboho participate, kí ló ṣe nígbà ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀, ó rọ̀rọ̀ yẹn sọ, torí irú ẹni tó sọ̀rọ̀ yẹn kì í sọ ọmọ Mọdákẹ́kẹ́, torí tó bá jẹ́ ọmọ Mọdákẹ́kẹ́ ni tó jẹ́ ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ yóò dárúkọ agboolé rẹ̀, torí kò sí ìlú kan, kò sí ilé kan ní, kò sí street kan ní Mọdákẹ́kẹ́ tí ò lágboolé, yóò dárúkọ agboolé rẹ̀ kó tó di wípé yóò wá jáde síta kó tó wá máa sọ pé Sunday Igboho
kò lóògùn kò ṣe kinní kan irú bàbá tó jẹ́ irú máa ń tọ́ jáde yẹn ti máa rí fọ́nrán wọn lórí social media lẹ́nujọ́ mẹ́ta yìí ẹ ti máa rí irú ẹni tó jáde tó sọ irú ọ̀rọ̀ yẹn ṣe fẹ́ gbọ́ mi kì í sọ Mọ̀mọ́dẹ́kẹ́ because kò sí Mọ̀mọ́dẹ́kẹ́ tó ní 97 98 99 2000 wọ 2001 kò sẹ́ni tí ó mọ̀ olóyè Sunday Igboho kò sẹ́ni tí ó mọ̀ pé olóyè Sunday Igboho wípé ó ṣe gudugudu méje wọ́n ṣe gudugudu méje dáadáa àti yàyà mẹ́fà wọ́n ṣe o so mo dẹ̀ ń gba ẹnu ọmọ bíbí ìlú Mọ̀dẹ́kẹ́ sọ wípé ọmọ Mọ̀dẹ́kẹ́ ọ̀dá àwọn Mọ̀dẹ́kẹ́ àdá ẹni tó sọ̀rọ̀ yẹn àdámọ́ o torí tó bá yẹ pé ẹni tá a dámọ̀ ní kó jáde síta kó wá proof ara ẹ̀ ṣe bó náà sọ pé òun yìnbọn nígbà ogun ẹni tó bá yìnbọn nígbà ogun mo mọ̀ èmi ò yìnbọn nígbà ogun tèmi ṣùgbọ́n àwọn tó yìnbọn nígbà ogun tán jí àwọn ẹ̀gbọ́n mi wọ́n á dámọ̀ àwọn tó bá jagun wọ́n á dárú ẹni bẹ́ẹ̀ yẹn mọ̀ ẹ bá mi béèrè pé ọmọ agboolé wo ni níbo nílé wọn ìyẹn mo mọ̀ wípé ọ̀rọ̀ ẹnu lásán ni ọ̀rọ̀ orí social media lásán nìyẹn ìyẹn kàn jáde sórí social media ó náà fẹ́ ní followers ni ó wà nílé mi ó yẹ kó wá sòótọ́ pé ó fẹ́ ní followers ló ṣe jáde ẹ já kó lórí ìyẹn ẹ jẹ́ ká lọ sórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ṣe rí Jésù ń gbàlà ó tún wo san ará ọ̀rẹ́ ẹ wá tọ̀ wò oyin mọ́mọ́ ṣe ẹ sọ kinní kan fún wa mi ò sọ pé Jésù ọ̀dá o ẹ̀yin bàbá ẹ má bínú ẹ̀yin bàbá nínú ìgbàgbọ́ ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run alààyè nínú ìjọ Christ Apostolic Church ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run alààyè nínú ìjọ Cherubim and Seraphim nínú ìjọ Celestial nínú ìjọ Redeem ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run alààyè nínú ìjọ Winners ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run alààyè ní gbogbo Pentecostal àti gbogbo Orthodox Church mo kí yín o nǹkan tí mo ń sọ mi ò bú Kristẹni ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ òtọ́tọ́ wà ní ọ̀rọ̀ fún wa ṣẹ́rí ẹni tó bá ronú jinlẹ̀ dáadáa mi ò lè parọ́ gbogbo àwa tá a pera wa ní Kristẹni Nàìjíríà gbogbo alámú òótọ́ àfi tá a bá fẹ́ sọ lókù gbogbo àwa tá a pera wa ní Kristẹni ní Nàìjíríà tá a jọ wà tá a jí ọmọ Yorùbá èmi ò sọ ti àwọn ẹ̀yà mi o gbogbo wa la mọ̀ òótọ́ àfi tá a bá fẹ́ parọ́ lókù èmi ò dẹ̀ ní parọ́ màá sọ òótọ́ tó wà nínú ìṣẹ̀ṣe màá sọ òótọ́ tó wà nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí now gbogbo Kristẹni àti Mùsùlùmí náà mọ̀ wípé ewé àtegbò wà eré àbí tí wọ́n wá ń lò sí lè yàtọ̀ wọ́n lè lò kọ́ mọ́ fi kí agbó ó lè lò kọ́ mọ́ fi kí jẹ̀dí kọ́ mọ́ fi kí ogun ọba kọ́ mọ́ fi kí ogun nírúnrún ó ń lò náà ni gbogbo alamú nígbàgbọ́ pé ewé ń bẹ now àfi tá a bá fẹ́ parọ́ lókù gbogbo wa la nígbàgbọ́ wípé oògùn ń bẹ nílẹ̀ Yorùbá oògùn pé ó wà nílẹ̀ Yorùbá àfi tó bá kàn fẹ́ ṣèké lókù gbogbo alamú òótọ́ gbogbo Kristẹni ló mú òótọ́ kò sí nǹkan kan bẹ̀ àfi tá a bá fẹ́ parọ́ lókù kó o pèrè ní nǹkan kan kó o pèrè ní wòlíì ẹ wá mọ gbọ́ mo kọrin kan lẹ́ẹ̀kan pé Jésù ń gbàlà Jésù ń wòsàn ará ọ̀rẹ́ ẹ wá tọ̀ wò ó yín mọ́mọ́ ni a sọ pé kì í so yín mọ́mọ́ ṣùgbọ́n ẹ má fi Jésù ń gbàlà Jésù wòsàn kẹ́ ẹ fi dalẹ̀ Yorùbá rú ilẹ̀ Yorùbá kẹ́ ẹ fi dá àtúntò ilẹ̀ Yorùbá yẹn kẹ́ ẹ fi dàrú ẹ má fi Jésù gbàlà Jésù ń wòsàn ẹ má fi dàrú ìrísí mo fi sọ bẹ́ẹ̀ rẹ o now àwọn ìlú kọ̀ọ̀kan wà nílùú ilẹ̀ Yorùbá àwọn ìlú kan wà nílẹ̀ Yorùbá tó jẹ́ wípé wọ́n ń sin òrìṣà tí wọ́n dẹ̀ gbé dání tó jẹ́ òrìṣà torí mo sọ lórí ètò mi lọ́jọ́ kan pé ṣé òrìṣà ọ̀dá ni mo fẹ́ wo àwọn tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kankan jáde kan wá sọ pé òrìṣà ọ̀dá èmi wá ṣàlàyé wípé wọ́n wá ṣàlàyé rísìn ibi tí òrìṣà ò ti dá wọ́n wá sọ fún mi now àwọn ìlú kan wà ní ilẹ̀ Yorùbá tó jẹ́ pé wọ́n gbé òrìṣà wọ́n gbé lérí tó jẹ́ pé tí ọ̀tá bá fẹ́ wọ ìlú wọn òrìṣà yẹn ṣẹ́fẹ́ gbọ́ òrìṣà yẹn ò ní gbà kí ogun wọ̀lú yẹn take for example àwọn ìlú kan bẹ lápá báyìí tó jẹ́ wípé wọ́n ń ṣe nǹkan tó ń pè ní ìṣẹ̀ṣe wọn pàápàá jùlọ wọ́n gbé ìṣẹ̀ṣe wọn wọ́n gbé lékè dáadáa ẹ máa gbọ́ láwọn táìmù kan láwọn ìlú kan ní apá ìpínlẹ̀ Ondo bíbáyìí débi wípé wọ́n ní àwọn kan wá jí ère yẹn gbé ẹ jẹ́ kí n kú dárúkọ ìlú yẹn wọ́n pè ìlú yẹn ní Òde Ìrèlè wọ́n ní àwọn kan wá jí ère gbé ní Òde Ìrèlè gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wọ́n ní ẹni tó ná nínú owó ère yẹn lásán wọ́n ní gbogbo wọn náà kú ẹni tí wọ́n fi owó yẹn gan ra nǹkan lọ́wọ́ ẹ̀ gbogbo ẹ̀ ló kú kí la fẹ́ sọ sáwà sọ pé kò sí ìṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá mọ́ ni now àwọn òrìṣà kan bẹ nílẹ̀ Yorùbá débi pé láwọn kan nílẹ̀ Yorùbá débi pé tí ìṣòro bá dé wá lọ képe
yóò dẹ̀ gbé wọn níjà. Ṣùgbọ́n òpònú àwọn èèyàn kan náà mọ̀ sọ pé superstition ni kò ṣẹlẹ̀ rí, irọ́ lẹ̀ ń pa. Torí pé ẹ mú òótọ́ ẹ ní lè sọ ni. Ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ wá ni, ẹ̀yin tẹ́ pera yín ní Christian body, mo fẹ́ bẹ̀ wá ni o, ẹ̀yin tẹ́ pera yín ní body of Christ, mo fẹ́ bẹ̀ wá ni, ẹ̀yin tẹ́ pera yín ní ẹ̀yin tẹ́ ajagun ìgbàlà àti Jésù, tẹ́ jẹ́ jagunjagun Jésù. Kò sẹ́ni kankan tó ń sọ pé kéèyàn má jẹ́ jagunjagun Jésù, kò sẹ́ni kankan tó ń bú Jésù tẹ́ gbé dání. Ṣùgbọ́n mo kàn fẹ́ bẹ̀ yín ni, àwọn òrìṣà tí wọ́n ń sìn nílẹ̀ Yorùbá, ẹ jọ̀ọ́ ẹ má bá wa wàásù fáwọn bàbá yẹn mọ́ pé ká gba Jésù. Ó ní rísí o, ní Mọdákẹ́kẹ́, nígbà ogun Mọdákẹ́kẹ́, I'm very happy mo wà ńbẹ̀ dáadáa. Àwọn tí wọ́n lè gbàdúrà tán jẹ́ pé wọ́n lè ké pe Jésù, wọ́n á dúró sẹ́gbẹ́ kan. Àwọn tó jẹ́ ti ìlànà Mùsùlùmí, wọ́n á dúró lẹ́gbẹ́ kan. Àwọn tó níṣẹ̀ṣe ni wọ́n mọ̀ ń lọ sójú ogun. Now, nígbà tí ẹ bá wá wàásù fáwọn oníṣẹ̀ṣe wa tí wọ́n ń bọ òrìṣà nílẹ̀ Yorùbá tí wọ́n bá bọ́ mọ́, nígbà tí ìgbóná bá wọ̀lú, kóò ni wọ́n á ṣe ké pe bọ́ọ̀ náà ṣe lọ rúbọ, àbẹ́jẹ Jésù náà pè sí ìgbóná tó wọ̀lú. Ìbéèrè mi rèé o, ṣáàjẹ Jésù náà ké pè sí ìgbóná tí ìgbóná bá wọ̀lú, tàbí tí ìlú ọ̀bà rójú, tí ìlú ọ̀bà ráyè, ṣáàjẹ Jésù náà máa pè síbẹ̀? Torí gbogbo ìlú kọ̀ọ̀kan ló ní alálẹ̀ tiẹ̀. Tẹ́ bá dé ìlú Mọdákẹ́kẹ́ lálálẹ̀ tiwọn. Ókè ń sìn báyìí, táwọn kan bá ń sọ, so mo fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ kó hàn sí wa dáadáa, kó yé wa dáadáa. Ẹ̀yin tẹ́ ẹ sọ pé Jésù ń gbàlà, Jésù wòsàn, ẹ má bá wa wàásù fún àwọn tó ń bọ òrìṣà mọ́ o. Because ọ̀rọ̀ tí mo ń sọ yóò mọ yí àwọn tí wọ́n bá ní làákàyè. Ẹni tẹ́ bá wàásù fún tó ń bọ òrìṣà, bóyá abọ rẹ̀ lúkẹ́ wàásù fún ẹni kó gba Jésù lólúwa àtolùgbàlà rẹ̀, ti kó bá o. Ọ̀nà tẹ́ gbà kó bá ní wípé lọ́jọ́ tí ìlú bá nílò rẹ̀, wọn à ní rí ẹnì kankan tí wọ́n sì ṣe abọ rẹ̀ o. Lọ́jọ́ tí ìlú bá kojú ìṣòro, ogun á máa ṣẹlẹ̀ nílùú. Ẹ wá àwọn ìlú tógun ti ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá. Kì í ṣe pé wọ́n gbé Báíbù àti Kùránù, kì í ṣe pé wọ́n gbé sáyà o. Wọ́n di àmọ́ra ogun, wọ̀ ní o, ni wọ́n fi lọ dojú kogun o. Àwọn ìlú kan sì wà tí wàhálà bá fẹ́ wọ ìlú, wọ́n á yan ilẹ̀ lọ. Bóyá ẹni tó fẹ́ yẹ́lẹ̀ tẹ́ ti wàásù ìgbàlà fún, ta ló fẹ́ bá yẹ́lẹ̀? Àbí yíyẹ́lẹ̀ wà ní Bíbélì? Now, wọ́n máa ń gbé ètùtù, wọ́n máa ń ṣe àwọn ètùtù kan nílùú tó jẹ́ wípé ó yàtọ̀ títí láì ti Jésù. Mo ń sọ lẹ́ẹ̀kan, mi sọ pé Jésù ọ̀dà, fàyè tẹ́ bá mi sọ pé Jésù ọ̀dà o. Ṣé ẹ rí kéèyàn dẹ̀ máa ṣẹ̀ṣẹ̀ sí yín ò ní kéèyàn máa sin Jésù? Torí olúkálùkù ló lóró ilé wọn tí wọ́n ń ṣe. Okay, ilé tí wá ń sìn àwa lóró tí à ń ṣe nílé wa. Ilé tí yín náà, ẹ̀yin náà lóró tẹ́ ẹ sí nílé yín. Ìwọ ló wá wò wípé oró ilé yín ò wọ́ọ̀kì fún ọmọ, ó fẹ́ parun. That is your own cup of tea. Ṣùgbọ́n tó bá pa ti oró ilé yín run, tó ní oró ilé yín ò function mọ́, yóò padà dìde sí ọ tó bá dọjọ́ iwájú, tàbí kó dìde sírú ọmọ tó bá bí. Àbẹ́ mọ̀ pé òrìṣà máa jà. Òrìṣà kan fọwọ́ lẹ́rán wòran ni. Táwọn kan bá sọ pé wọ́n gbé òrìṣà kan wọ́n lọ tà, wọ́n wú òrìṣà kan wọ́n lọ tà fẹ́yìnbó. Ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín, wọ́n fọwọ́ lẹ́rán, ìyà ń bọ̀ wá jẹ ẹni yẹn tó bá dọjọ́ iwájú. Ẹ jọ̀ọ́ ọmọ bẹ̀yìn tẹ́ ń jẹ́ Christian body, tẹ́ jẹ́ body of Christ. Ẹ má wàásù fáwọn abọ rẹ̀ mọ́ o. Ẹ má wàásù fáwọn oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá mọ́, àwọn tó ń gbé tutù nílùú. Ẹ má wàásù fún wọn pé ká má ṣe mọ́, ẹ má jẹ́ ká gba Jésù. Tá bá fi lè gbà, yóò padà pa ìlú yẹn lára o. A sọ pé orúkọ Jésù ọ̀dà, a sọ pé Jésù ọ̀gbàlà, Jésù òwòsàn. Jésù ń gbàlà, ó ń wòsàn dáadáa, tí ò sí nǹkan kan bẹ̀ tó confirm gidi. Kò sẹ́ni kankan tó bá yín dùn. Ṣùgbọ́n kò sí ìlú kankan nílẹ̀ Yorùbá tó jẹ́ ìlú Jésù o. Gbogbo ìlú pátápátá nílẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe la fi tẹ̀lú Yorùbá dó o. Olóyè Sunday Igboho tẹ́jẹ̀ ń wò yẹn, kì í ṣe pé wọ́n so Báíbù máyà o, wọ́n so Kùránì máyà o. Wọ́n so Kùránì, wọ́n so Báíbù máyà o. Wọ́n fi ṣe fẹ́ gbọ́, ìṣẹ̀ṣe náà gbé dání o. Ẹni tó dẹ̀ gbé ìṣẹ̀ṣe dání, ó mọ nǹkan tí ń ṣe o. Ó mọ nǹkan tí ń ṣe dáadáa. Ẹ jọ̀ọ́ abẹ̀yìn ni, ẹ má bá wa wàásù fún wọn mọ́ pé kí àwọn onífá, ẹ lè má wàásù fáwọn míì. Àwọn tó ń ṣe ètùtù ìlú, ẹ má bá wa wàásù fún wọn mọ́ pé kán gba Jésù lólúwa àtolùgbàlà wọn. Torí tán bá fi lè gbà, ta ni ọmọ ṣe abọ rẹ̀? Mo ti rí àwọn kan nílẹ̀ Yorùbá ń bí báyìí. Débi pé wọ́n wàásù fún pé kó lọ gba Jésù lólúwa àtolùgbàlà rẹ̀, babaláwo kan ni.
nígbà tó dẹ̀ gba Jésù lólúwa tó olùgbàlà rẹ̀ tán gbogbo property yẹn gbogbo nǹkan tí ń sìn ó kó dànù. Ẹ má jẹ́ kí n tan ẹ jẹ àwọn kìrìsìtẹ́nì yẹn náà ló tún padà mú o náà tún padà sí pa o. A máa rí bẹ́ẹ̀ nínú ìṣẹ̀ṣe o a máa rí bẹ́ẹ̀ o. Ẹ̀yin tẹ́ bá ń ṣe ìṣẹ̀ṣe ẹ mọ nǹkan tẹ́ ẹ gbà o. Ẹ̀yin tẹ́ bá ń ṣe kìrìsìtẹ́nì ẹ mọ nǹkan tẹ́ ẹ gbà. A sọ pé ẹ̀sìn kìrìsìtẹ́nì ọ̀dà èmi ò lè bá yẹn bú kìrìsìtẹ́nì láíláí torí atẹ́dùrù lèmi nínú chọ́ọ̀chì mi ò lè bá yẹn bú mùsùlùmí láíláí ṣùgbọ́n nǹkan tẹ́mi kàn sọ ni wípé àwọn nǹkan tó jẹ́ nǹkan mú ságbára wa nílẹ̀ Yorùbá ẹ má jẹ́ ká fi orúkọ Jésù ká fi ta wọ́n dànù o. Ẹ má jẹ́ ká fi orúkọ Jésù ká fi mú kúrò ọba tó bá gun orí ìtẹ́ tó bá lòun sìn Jésù tó bá lòun sìn kankan tó bá ní Jésù lòun fẹ́ mọ́ sìn ní kọ́ mọ́ sìn ṣùgbọ́n kọ́ mọ́ gbàgbé ìṣẹ̀ṣe o tí wọ́n fi gbé lórí ipò. Torí àwọn kan máa sọ̀rọ̀ mistake tá a máa ń ṣe láyé ni wípé wọ́n á ní àwọn kan forí balẹ̀ fèrè àwọn kan bọ pé ìwọ kò gbọdọ̀ yá èrè kéré kan bó kíní kan ṣé bí Bíbélì lọ sọ torí ẹ̀ ló jẹ́ kí n sọ̀rọ̀ kan lẹ́nujọ́ mẹ́ta ìpín mo fẹ́ tí ó fún mi lésì ṣé Bíbélì ní ká gbàgbọ́ ni àbí Ọlọ́run ọba ṣé Ọlọ́run Elédùmarè ní ká gbàgbọ́ ni àbí Bíbélì báwọn kan bá sọ wọ́n á ní Bíbélì ní ká gbàgbọ́ torí ipasẹ̀ rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run bẹnu Bíbélì ẹ má sì mí gbọ́ ẹ má jẹ́ ká ṣìra wa gbọ́ ṣé fẹ́ gbọ́ gbogbo wa mú òótọ́ àfi tá a bá kàn fẹ́ ṣe lókù ẹ dákun mọ́ bẹ̀ wá ẹ dẹ̀ jẹ́ ká bá fi àdúrà ran olóyè Sunday Igboho ká mọ́ fi ràn wọ́n lọ́wọ́ kọ́lọ́run jẹ́ kó fún wọn ní agbára láti gbé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá pàápàá jùlọ ìlú ẹkùn yẹn dí Akẹ̀sán tí ń ṣe báàlì ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ mọ̀ ṣe o láṣẹ Èdùmàrè lọ́kùnrin lóbìnrin ní Nàìjíríà á mọ̀ ṣe láṣẹ Èdùmàrè lágbára lọ́wọ́ Elédùmarè gbogbo àwọn ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ sàtàsàtà sí Sunday Igboho àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká lọ sọ ẹnu ara wa o ẹni tí tó jáde tó lòun fẹ́ jìjà fún tó lòun fẹ́ gbèjọ ọmọ ìlú òun fẹ́ gbèjọ ọmọ Yorùbá kì í ṣe dèdèrìn o òun náà ní ó ní ẹbí o ó sì ní ara ẹ dákun gbogbo kìrìsìtẹ́nì lọ́mọ òótọ́ o wọ́n mọ̀ pé ìṣẹ̀ṣe làgbà o gbogbo mùsùlùmí lọ́mọ òótọ́ o wọ́n mọ̀ pé ìṣẹ̀ṣe làgbà o ẹ má jẹ́ ká torí nǹkan tí a mú ṣe bóyá bá fẹ́ mọ̀ ṣe kọ́ńtẹ́ǹtì ká wá da ìṣẹ̀ṣe ká da òpó ilẹ̀ Yorùbá ká dàrú kò sẹ́ni kankan tí ò ní òrò kan tán ṣe nínú fámìlì ẹ o ẹ dákun mọ́ bẹ̀ wá ẹ yé wàásù fáwọn olóró o ẹ yé wàásù fáwọn oníṣẹ̀ṣe o ẹ yé wàásù fáwọn abọrẹ̀ ìlú o tẹ́ bá fi lè wàásù fún wọn tán bá fi lè gba Jésù ṣe tán kó gbogbo nǹkan dànù tán ṣe mọ́ ta ló fẹ́ mọ́ bọ́ torí ẹ̀ ló jẹ́ kí n kí wa níbikíbi tá a bá wà á mọ̀ ṣe láṣẹ Èdùmàrè ẹ dákun mọ́ bẹ̀ wá ni gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora tẹ́ wà ní Nàìjíríà á mọ̀ ṣe lọ́kùnrin àti lóbìnrin o ẹ má jẹ́ ká gbàgbé ìṣẹ̀ṣe làgbà o mo kí wa o á mọ̀ ṣe Akọ́láwọlé Aláwọdé òun lorúkọ mi o. Ẹ̀yọ́nú jẹ́ nǹkan tó jẹ́ pé everybody ló gbọ́dọ̀ ní lára tó bá wá nídìí oògùn ẹ̀yọ́nú everybody ló gbọ́dọ̀ ní kò ní pé báyà pé mo jẹ́ Kristẹni mo jẹ́ Mùsùlùmí oníṣẹ̀ṣe ni torí ẹ̀yọ́nú yẹn ló máa jẹ́ kí gbogbo nǹkan máa rọrùn fún ẹ̀dá wàá máa lò ó tó bá wá nílò rẹ̀ pè mí o tó bá sọ pé kí babaláwo bẹ́ẹ̀ ṣe kán bá lọ gba owó tí ò yẹ ká gbà lọ́wọ́ ẹ̀ á pa ẹ́ lára o pè mí. Now àwọn nǹkan kan wà tó jẹ́ pé èèyàn aráàlú òyìnbó nílò àkọ́kọ́ rẹ̀ ní ẹ̀yọ́nú ẹlẹ́ẹ̀kejì òun ni oògùn ọ̀wọ̀ tó dájú wọ́n pe kìnìún kan ní ọ̀wọ̀ tó dájú ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹ̀ nílò rẹ̀ ẹ̀yọ́nú ọ̀wọ̀ tó dájú àti atúdè ṣẹ́rí atúdè yẹn pàápàá jùlọ ìwọ tó ti wà nílùú òyìnbó tipẹ́tipẹ́ tó bá ní atúdè tó bá ń wé àwọn ọṣẹ atúdè yẹn gbogbo nǹkan tó bá fi dì ọ́ tàbí tí wọ́n bá jẹ́ nǹkan ṣòro yóò ti máa yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn báyìí tó jẹ́ pé àwọn náà ti wà ní ìhà láì wípé à ń lo ẹ̀yọ́nú à ń lo atúdè à ń lo ọ̀wọ̀ yóò ti máa yé wọn bí kíní ẹ̀ ṣe pàtàkì tó bó ṣe pàtàkì tó yóò ti máa yé wọn. Now ìwọ tó bá wà nílùú òyìnbó o gbọ́dọ̀ lo ẹ̀yọ́nú o gbọ́dọ̀ lo atúdè o dẹ̀ gbọ́dọ̀ lo ọ̀wọ̀ tó dájú sẹ́yà ara bẹ́ẹ̀ ni ẹ̀yọ́nú atúdè àti ọ̀wọ̀ tó dájú sára pè mí mo máa ń gba owó consultation ṣùgbọ́n mo mọ̀ wípé kò sẹ́ni kankan tó pè mí tí mo send nǹkan sí nílùú òyìnbó tí ò rí pàṣẹ rẹ̀ nínú ayé rẹ̀ torí wípé ibi tẹ́mi ó ti bẹ́ẹ̀ mú yọ yàtọ̀ síbi tí wo ti mú
yóò mọ dùn mọ́ wa yóò mọ korò máwọn ọ̀tá wa